Kó tó lọ sùn sórí bẹ́ẹ̀dì ẹ ní alẹ́ yìí, ó di dájú wípé ó ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí o. Ọ̀pọ̀lọpọ̀ máa kà sí eré, ọ̀pọ̀lọpọ̀ máa kà sí àwàdà. Ṣùgbọ́n jẹ́ n kọ́kọ́ gbàdúrà gbogbo ẹni tó share fídíò yìí káàkiri lórúkọ Jésù, ẹ ò ní fi ọwọ́ yẹn gbóko ọmọ sí. Ọwọ́ tẹ́ fi like fídíò yìí tẹ́ fi share ẹ ò ní fi gbọ́mọ gbìn, ẹ máa fi gbá ire mú lórúkọ Olúwa. Kó tó di wípé ó lọ sùn ní alẹ́ yìí, rí dájú wípé o kọ́kọ́ fi ọpẹ́ àti ìyìn fún Ọlọ́run. Dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run alààyè tó pa ọ́ mọ́ fún ọjọ́ tòní, kó wá ṣẹ̀ṣẹ̀ wá fi ìrìn àjò oorun rẹ lé Ọlọ́run lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń ṣẹlẹ̀ ní ọ̀gànjọ́ òru, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Mo gbà á ní àdúrà fún ọ, gbogbo ohun tí wọ́n ti lè gbà lọ ní ara rẹ ní ọ̀gànjọ́ òru, lórúkọ Jésù Ọlọ́run dá padà fún ọ. Ayé ò ní gba ire rẹ mọ́ ọ lọ́wọ́. Àwọn nǹkan tó ti gbà láti àárọ̀ títí di àṣálẹ́ yìí ní ọ̀gànjọ́ òru yìí, wọn ò ní gbà mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù. Rí dájú wípé o follow mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ń wo fídíò. Tètè darapọ̀ mọ́ àdúrà wa lórí WhatsApp báyìí. WhatsApp number mi ó wà bí profile mi.